Báda auzubillahi minash shaitani rajim bismillahir rahmanir rahim. Ìkẹ́ Ọlọ́run àánú Ọlọ́run àlùbáríkà látọ̀dọ̀ Ọlọ́run kó ló máa bá gbogbo ọmọ ìyá rẹ̀ lápọ̀nlé èèyàn síwájú mi tó fàn tó rẹwà jùlọ káàkiri orílẹ̀-èdè Nàìjíríà àti káàkiri orílẹ̀-èdè àgbáláyé. Ìkẹ́ àtọ̀là kó sì lọ́ máa bá adéwálé aṣáájú ẹ̀dá ànábì wa àwọn ọmọ sallallahu alaihi wasallam, àwọn alẹ́ ànábì, àwọn sàbí ànábì, àwọn ìyàwó ànábì, àwọn ọmọ ànábì, àwọn tó bá ànábì lògbà, àwọn tó bá ànábì lò dáwọ́ láti jọ ń gbé dálé kíámà. Ìkẹ́ náà kó mọ́ dọ̀kun kó wá sórí tèmi ẹ̀yin àti gbogbo pátá lápapọ̀. Àmín. Eléyìí ni àtúbọ̀tán àti bẹ̀rù Ọlọ́run. Léyìí tí mo sọ fáwọn ènìyàn pé káwa náà lè bẹ̀rù Ọlọ́run ká sì lè bẹ̀rù àtúbọ̀tán. Èyí tí mo tún mú wá lónìí ó ní ọ̀rọ̀ ìtàn pásítọ̀ kan. Eléyìí kì í ṣe fún ẹlẹ́sìn kan. Àtúbọ̀tán yóò ta bá mú Christian, yóò ta bá Muslim, yóò sì ta bá ẹlẹ́sìn kan àbáláyé. Pásítọ̀ tí mò ń wí yìí ó ní ìjọ tó tóbi. Pásítọ̀ yìí sì ní Southwest ọ̀dọ̀ wa ibi náà ló wà ní ìlú ọ̀dọ̀ yẹn gangan. Táwọn èèyàn bá ti dé ọ̀dọ̀ pásítọ̀ yìí, àwọn tí ò bá bímọ rí, pásítọ̀ yìí ó fún mi pé ó yá lọ bímọ. Àyàn sì ń lóyún, wọ́n sì lọ ń bímọ. Àwọn tó jẹ́ pé bóyá wọ́n ń rọbí, jẹ́ pé wọ́n sáré wá bá pásítọ̀ yìí pé lágbájá ń rọbí látànà àbí láti ìjẹta. Pásítọ̀ yìí sọ pé ó yá kẹ́ tó débẹ̀ yóò sì bímọ, ẹni ní ó sì bímọ. Pásítọ̀ yìí bẹ̀rẹ̀ sí ní lọ sórí program orí rédíò àti tẹlifíṣàn káàkiri tó bẹ̀rẹ̀ sí ní announce pé tó bá yẹ kó bá wọ́ ọmọ mọ́ wà sọ́dọ̀ ohun tó yẹ kó bá nídìí owó àbí tó bá nídìí nǹkan míì, ọmọ gẹ́gẹ́ lòun ń ṣe ń tòun, lòun specialize lé lórí. Kódà wọ́n ní ìjọsìn, wọ́n ní program tó yẹ kó máa ṣe láàrin ọ̀sẹ̀ tó yẹ pé àwọn tó bá lóyún olóṣù kan tí lóṣù mẹ́ta wọ́n wà lọ́tọ̀, àwọn tó bá jẹ́ olóṣù mẹ́ta sóṣù mẹ́fà wọ́n wà lọ́tọ̀, àwọn tó bá jẹ́ olóṣù mẹ́fà sí 9 months wọ́n wà lọ́tọ̀. Pásítọ̀ yìí sì fi ìyàwó rẹ̀ jẹ ìyá àbíyè nínú ìjọ yìí tí ẹ kí wọ́n jọ ń dára, àwọn jọ ń padà ni. Mo fi sọ pé ẹ má sọ pé kò sí irú yín, irú Ọlọ́run ọba nìkan ni ò sí. Irú èèyàn pọ̀ ní Ṣàngó ní Yànà Poli. Nígbà tó tásìkò kan tọ́nà ògbè tí tó bẹ́ lára rẹ̀ bó ṣe máa ń ṣe. Ìyàwó pásítọ̀ yìí lóyún lẹ́yìn ìgbà tó ti bímọ tó ti dàgbà. Táwọn ọmọ rẹ̀ ti dàgbà tí ìyàwó pásítọ̀ yìí fọmọ wọn lẹ̀ kó wọn ò bímọ mọ́. Oyún ti ń lọ bí oṣù mẹ́ta ó ti lé kí ìyàwó pásítọ̀ tó mọ̀ yìí pé oyún wà lára òun. Wọ́n foyún ìlẹ̀. Nígbà tó tásìkò tí 9 months pé tí ìyàwó pásítọ̀ yìí ń rọbí láti bímọ. Ìjọ́ kìíní ìyàwó pásítọ̀ yìí ò bímọ. Ìjọ́ kejì ìyàwó pásítọ̀ yìí ń rọbí kò bímọ. Pásítọ̀ yìí organize program, ó pa àwọn pásítọ̀ lóríṣiríṣi pé kí wọ́n bá wọn ṣe àdúrà. Wọ́n gbé ìsọjí kalẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí ní ṣe program pé kí ìyàwó pásítọ̀ yìí lè rọbí kó lè bímọ. Kò bí ọmọ náà. Nígbà tó di ìjọ́ kẹta, ìjọ́ yìí bọ́ sí ìjọ́ Sunday tó ń ṣe program lọ́wọ́ pẹ̀lú àdúrà tó gbóná gidi. Ìyàwó pásítọ̀ yìí ní ìyá ìyàwó pásítọ̀ yìí sá wọnú ìjọ pé ọmọ òun rọbí láti bí 3 days ago tí ò bímọ. Ẹ sì sọ pé ẹ̀yin lè fáwọn èèyàn lọ́mọ. Kí ló wáyé tí ọmọ tuntun òun ò bímọ? Nígbà yẹn wá sọ pé tó yẹ pé pásítọ̀ ló máa fáwọn èèyàn lọ́mọ. Ọlọ́run ọba àlekè lásàfọwọ́ lẹ́ran òun wo pásítọ̀ yìí ní ẹran. Nígbà tó di ìjọ́ kẹta tí ilẹ̀ ṣú lálẹ́, Ọlọ́run ọba àlekè lá pàṣẹ fún àṣàrà ìlú kókó lọ mú ẹ̀mí ìyàwó pásítọ̀ yìí wá. Tí ìyàwó pásítọ̀ yìí sì kú tó jáde kó nílé ayé. Ọlámi sọ fún yín pé ẹ má sọ pé kò sí irú yín. Irú Ọlọ́run ọba nìkan lọ́ba tí ò sí. Irú èèyàn pọ̀ ní jọ́sìn ẹ̀yẹ nkọrin nílọrin. Èyí gẹ́gẹ́ ló tú ìjọmọ pásítọ̀ yìí lórí. Táwọn èèyàn ò sì rí ẹ̀ lọ sí church yìí mọ́ tó sì sọ pásítọ̀ yìí di ẹni yẹpẹrẹ. Mo fẹ́ sọ fún yín pé jẹ́ ká bẹ̀rù àtúbọ̀tán ká bẹ̀rù Ọlọ́run. Gbogbo ọ̀tọ̀ náà bá ń ṣe jẹ́ ká mọ̀ pé Ọlọ́run ọba ló ń ṣe. Tọ́lọ́run máa ń gbọ́wọ́ wa ṣiṣẹ́, Tọ́lọ́run máa ń ṣiṣẹ́ látàárọ̀ wa fáwọn ènìyàn. Jẹ́ káwọn èèyàn mọ̀ yìí pé Ọlọ́run ọba ló ń ṣe. Ẹ má jẹ́ ká máa fi gbá àwọn èèyàn, ká máa sọ pé àwa ni. Téèyàn bá sọ pé kò sí irú òun, wàláhì Ọlọ́run ọba nìkan ni ò sí. Irú rẹ̀ pọ̀ ní Murtala Airport ní Ìkẹjà. Ẹ jẹ́ ká bẹ̀rù Ọlọ́run ká bẹ̀rù àtúbọ̀tán. Káwọn náà máa wà dẹni yẹpẹrẹ níwájú Ọlọ́run tó bá yá. Torí Ọlọ́run ọba ó kúrò lẹ́nu tó bá ń gbéraga. Tọ́lọ́run bá gbẹ́ni náà lọ sókè. Gbàdé ó bá jábọ́ báyìí yóò fọ́n ká tó yẹ pé kò ní ṣe sàmọ́ ni. Ẹ já bẹ̀rù Ọlọ́run ká sì bẹ̀rù àtúbọ̀tán. Torí pé wàláhì àtúbọ̀tán ló já jù. Ẹ já bẹ̀rù Ọlọ́run.